Orúkọ mi ni Ọláyímíká Báǹsì abẹ́rẹ́ orin. Wọ́n tún máa ń pè mí ní Àtàbàtúbú. Ìyẹn gangan lórúkọ ìtàgé mi. Ìdàgbàsókè mi láti kékeré. Ohun tán ní kí n ṣe ni mo ń ṣe. Èmi kì í ṣọmọ ní ìfújì ṣùgbọ́n gbogbo ọ̀nà ló gbà mí ibi tó bá wà afẹ́fẹ́ ló ń darí ìwé kó ìgbẹ́ sí. Ibi tó bá wù mí mo lè gbóhùn mi gbà Ọláyínká abẹ́rẹ́ orin. Ìdàgbàsókè mi láti kékeré. Àbí mi sílùú Ìwé Ìjẹ̀ṣà. Agolé Ìsàpẹ́tù. Bàbá Táyọ̀ yẹn bàbá mi lọ láàrin iwájú Peter. Bàbá fọ́gá nọ́mbà 1 nílùú Ìwé ní bàbá mi. Ọlọ́run. Number 6 out of 8. Ó ga jù Ọlọ́run. Abíyí sílùú Ìwé Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ ni wọ́n fi. Number 6 ni mi nínú mẹ́jọ ọmọ fọ́gá. Mo lọ sí sẹ́ńtọ́ mo rántí kí n tó lọ sẹ́ńtọ́. Mo kọ́kọ́ lọ sí kí lorúkọ school yìí náà tí mo sáré lọ bí ọdún méjì àkọ́kọ́ yẹn. Regina Nursery and Primary School láyé gba school bàbá Fátìrègùn láyé alálùmọ́ọ̀lẹ̀. Ìgbà tó fẹ́ dàbí pé ọwọ́ bàbá mi ò fẹ́ gbé mọ́. Wọ́n gbé mi wá sí sẹ́ńtọ́ lọ́dọ̀ màmá Bàbáyẹmí. Màmá tó kọ́kọ́ kọ́ mi ní ABC. Màmá Bàbáyẹmí tó tún jẹ́ ìyàwó ẹ̀gbọ́n dádì mi. Ìyẹn ni St. Thomas láyé alálùmọ́ọ̀lẹ̀ o. Ìgbà rẹ̀ mọ́ mi mú kí màmá tèmi. Ìgbà tí mo kó ń bẹ̀ mo tún lọ sí Ìwé Ìjẹ̀ṣà secondary school Ìwé Ìjẹ̀ṣà secondary school tá a ti wọ́n white and green. Mo ṣeré kúrò níbẹ̀ mo ṣe oríṣiríṣi iṣẹ́ mo fún gbá mo wá pẹ̀rẹ̀ mo tún ṣàgbàrò orí mi fẹ́ pa iṣẹ́ bí mẹ́jọ èmi nìkan ṣoṣo láti kékeré. Ìyá yìí pọ̀ tó bí ìjẹ́ pé èmi pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mẹ́fà a tún pín àkàrà kan ṣoṣo jẹ pẹ̀lú ẹ̀kọ́ mẹ́rin ojú ti rí tó bí mo ṣe dàgbà nìyẹn. Tí mo fi dé ẹ̀kọ́ mo kàwé ẹ̀kọ́ ìyẹn ní LASU. Mo ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo tún ṣe lọ sí Adéníyàn Ògúnkọ̀yà College of Education bí tí mo ti wá ṣe music ló wá gbé mi sáré. Ọlọ́run pẹ̀lú ṣùgbọ́n mo kọ́kọ́ ń ṣàgídí wọ́n padà sí Bible School ìyẹn CAC Theological Seminary. Mo ní diploma in theology o. Èèyàn Ọláyínká Àtàbàtúbú abẹ́rẹ́ orin. Ọ̀gá mi ló ní kí n kọ́ fújì o èmi kì í ṣọmọ ní fújì ẹgbà mi èèyàn ọmọ Nàìjíríà o. Ìgbà tí mo ṣe tán níbẹ̀ ẹ ṣe. Mo wá wọ̀ pé kí ló tún kù. Mo mọ̀ pé kò sí bí mo ṣe pẹ́ tó. Kò sí irúṣẹ́ tí mo ṣe láyé ń bí. Ó ṣe ń padà wọ̀ lórí pulpit. Ìyẹn ni pé gangan tó Ọlọ́run wọn bá fi pè mí o. Ṣùgbọ́n colour of God is in faces. Díẹ̀díẹ̀ ni mo ṣe ọ̀pọ̀lọpọ̀ professional courses. Presently, a tún máa wọ Nigeria Open University láti fi ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ní ṣe pẹ̀lú communication. Ẹ ṣàmọ̀ ìwé ò ní pa mí láyé tí mo kàwé. Èyí tí mo kọ́kọ́ kà nípa communication nípa presentation. Ìyẹn ni mo fi jù bá mi Jàre Ayọ̀ Martins. Ó kọ́ mi ó fún mi lórí ọ̀fẹ́ àkọ́kọ́ láti sọ̀rọ̀ lórí tẹlifíṣàn. Ìyẹn kan ní Oòduà níbi ọdún tó bí mélòó kan sẹ́yìn. Wọ́n bá bá mi kọ́ àwọn ẹ̀tọ́ kan mi tán ní máa wọ̀ lórí tẹlifíṣàn o. Ṣé àwárí Kẹ́hìndé ọ̀rọ̀ Adéṣọlá tó ń ṣe Miliki Express lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ interview mi as a musician lórí Orísun tẹlifíṣàn. Ìgbà yẹn wọn ò tí mọ̀ wípé mo máa wá di presenter lórí Orísun tẹlifíṣàn. Ṣùgbọ́n mo ti ń kì í ṣe pé Kẹ́hìndé ló kọ́ mi níṣẹ́. Mo ti present látàrí alálùmọ́lẹ̀. Ẹ̀yin tèmi nínú ilé o, ṣẹ́gbọ́n lẹ́nu mi Àtàbàtúbú. Ọ̀nà tó ní kí n gbé tèmi gbalẹ̀ yọ, wọ́n ní kí n kí bọ́ gbogbo ọ̀nà tó wọ music. Iṣẹ́ àkọ́kọ́ tí máa kọ́kọ́ ṣe, ìyẹn lórísun tẹlifíṣàn yìí. Ètò bàbá ètò ní o, ètò tó ju gbogbo ètò lọ. Àwa ni weekend elétò weekend. Ètò bàbá ètò tí mo kọ́kọ́ ṣe lórísun tẹlifíṣàn àti mi àti lára olúgbọ́n mi àti sísítà mi Ayọ̀ Ọláyínká ó ti yé yín ìyẹn fẹ́ yí ìkẹ́ mi obìnrin bí ọkùnrin bó ṣe jẹ́ lórí ọwọ́ ẹ̀ ìyẹn gbogbo lè ta àkọ́kọ́ tí mo àkọ́kọ́ ṣe ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí
ẹ̀dẹ̀ má kẹ̀dẹ̀ tún má kẹ̀dẹ̀ má rí tuntun ọlọ́run wọ́n pè é sáwọn kan à ń ṣiṣẹ́ lọ lórí lọ́wọ́ tó bá wà jáde ó máa yọ everybody lẹ́nu o Àtàbàtúbú ọlọ́run ó kú ìmọ̀ ẹ̀ nípa mi. Ìdojúkọ tí mo ní lórísun tẹlifíṣàn tí n bá ní kí n máa ṣe kí n máa kọ ìwé ákún. Ṣé fẹ́ kí n sọ̀rọ̀ ni? Ṣé fẹ́ kí n sọ̀rọ̀ bíi kí n débi iṣẹ́ láago mẹ́wàá? Aago mẹ́wàá tó ń fún mi ó dago 6:30. Èkíní á wọlé abẹ́bẹ́ Àtàbàtúbú ìjọ́jọ́ ìsáré ìtọ́jú. Èkejì á wọlé aná ti paná. Ìkẹta bá dé àkókò mi ìyẹn náà máa fi lọ break. Wọ́n náà pa jẹnẹrétọ̀ torí NEPA kò mú náà wá. Àtàbàtúbú máa wá máa ronú máa bẹ̀rù ìjẹ́. Ìgbà mìíràn jẹ́ mi sí yáwá. A ní Àtàbàtúbú o ṣé mi ló pa ẹni màá ní kì í ṣe mi. Bẹ́sì mi ń bẹ níta n ò mẹ́nu tí máa fi bá sọ̀rọ̀. Ní má bínú máa wọlé. Torí kan máa fún wọn. Àwa lọ́ra mi níra fún mi. Èmi náà alájẹnu. Alájẹ ẹ̀bọ́kọ. Ló bá bribe mi. Díẹ̀díẹ̀ aago 8 á lù. Ìgbẹ̀yìn ni màá kọ́kọ́ ṣiṣẹ́. Tí ò bá jẹ́ni tó mọ ohun tó ń ṣe. Kò ní lè sọ̀rọ̀ lójú kámẹ́rà. Ìyẹn ni èrò mi. Ìmú tó gírí. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn. Gbogbo ìdojúkọ tó kù àtẹ̀gùn ló jẹ́ fún mi ó fi ń kọ́ mi láti túbọ̀ múra sí ni èmi ò ní dojúkọ Àtàbàtúbú èmi ò ní dojúkọ Àtàbàtúbú. Èròǹgbà mi fún iléeṣẹ́ Orísun tẹlifíṣàn bù fún mi bù fún ọ. Làkèrè ń ké lọ́dọ̀. Ẹ̀bùn tọ́lárùn fún mi, èmi ṣetán láti lò f'Orísun. Orísun tí wá tẹ́ pẹpẹ fẹ́mi náà láti fi ní ọ̀ràn fáráyé. Ẹni tó bá fún ní lóúnjẹ, ẹni tó bá fojú ẹni léde, kò ní dá káàdá kí n má bá dọ̀dàlẹ̀ o. Orísun tẹlifíṣàn òkè ló máa lọ. Orísun tẹlifíṣàn òkèlè ó máa lọ. Orísun la jẹ́ àwa gangan lórísun. Orísun lè sọ odò tó bá gbàgbé Orísun. Odò ni àgbẹ̀ èmi Àtàbàtúbú ní ìfẹ́gbẹ́ ọlọ́run. Odò ni àgbẹ̀ abẹ́rẹ́ orin n ò ní gbẹ. Ẹ ò ṣàdédé rí mi ẹ bá mi kí ẹni sí ṣẹ́mọ̀. Ẹ ò ṣàdédé rí mi ẹ bá mi kí Bímbọ́ Ògúnsànyà. Àwọn audio department nǹkan ẹ bá mi kí editors gbogbo DOP pátápátá gbogbo yín ni mo kí lọ kọ̀ọ̀kan. Ẹ ò kẹ̀dẹ̀ ṣàdédé rí mi èèyàn ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ mi fi ń dùn lójoojúmọ́ lórísun tẹlifíṣàn. Ìrírí ni lórísun o, Orísun tẹlifíṣàn. Ẹ̀kọ́ tí mo kọ́ ìyẹ́pọ̀ yéye kẹ̀kẹ́ yẹ mi sí. Ẹjọ́ tí yẹ́rì sí kọ́kọ́ rí mi, oníta lélẹ̀ yìí. Mo rò pé ṣé mo dàgbọ̀nsẹ̀ sára ni. Ẹgbọ́n náà ta ni mo ṣe o. Mo pè mí wọlé. Ó wá ṣe audition ìṣẹ́jú 5 fún mi o. Ó ní ìwẹ̀ mo róhùn tí mo fẹ́ lára rẹ̀ ṣùgbọ́n wàá gbà ọ́. Ìṣòro ìgbọ̀n mi. Títàbí òtútù mú mi. Onírú ọmọ owó ṣáàlè yìí o láì mọ̀ wípé olórí ire èdè ni aláàánú ni ìgbọ̀n bí eré wọ́n scrutinize ayé mi. Ó bá mi gẹ́tò ayé mi wọ́n bá mi fi gẹ́tò sí kárí ìyá mi. Ló pe mi l'Àtàbàtúbú. Àtàbàtúbú kò sádẹ́gbẹ́ di bẹ́ẹ̀. Ó ní bọ̀bọ̀ yìí wá ń bí kí ni areas of your strength kí ló tó mọ̀ ọ́n ṣe dáadáa kó wá sọ fún mi o. Mo ní sìsá pẹlẹbẹ ṣùgbọ́n orin ni mò ń kọ́. Olórí èmi ní nǹka yẹn ní Àtàbàtúbú abẹ́rẹ́ orin. Ó ní ẹni rẹ̀ ṣe lè mórin mẹ́tò lọ́jọ́ yẹn.
ní ìwò tó ní mọ́rin méjèèjì ṣe pẹ́ ń bá wí. lójú lójúmọ́ mi mo ní mo kú o. bí eré Yẹ́mi sí ìrànjú mọ́ mi ó ní dandan wà á kọ́yìn lórí ètò yẹn ìyẹn ètò bàbá ètò ní ìgbà náà ìyẹn mọ́ náà ìjà òun náà kì í ṣe irú ẹ̀ bí eré ni mo bá ń forin wọlé mo forin gbé àlejò mi wọlé o mo tún wá forin kọrin jáde orin bá gbénú ọ̀rọ̀ kẹ̀dẹ̀ wọnú orin ètò bàbá ètò rẹ̀ Yẹ́mi sí kọ́ mi ní sùúrù pé gbogbo ń tá a jẹ́ kò gbàgbé òun tó jẹ́ tẹ́lẹ̀ tó bá ti dórí sí tẹlifíṣàn wọ́n á tú ẹ mọ́ wọ́n á rí i ṣe fún ẹ ọlọ́run bá ń dá Yẹ́mi sí pẹ̀lẹ́bẹ́ ní ọlọ́run á jẹ́ kó ìsinra owó ọlọ́run á jẹ́ kó iná tàbí àkàbà ọlọ́run jẹ́ ó sanra. Ambition mi ohun tó wù mí kí ní ti jẹ́ lẹ́yìn wá ọ̀la ìpàdé àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe lórí tẹlifíṣàn pẹ̀lú akẹgbẹ́ mi pẹ̀lú olú ilé iṣẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí màá kọ́kọ́ gbọ́ lẹ́nu ẹni tó ní ilé iṣẹ́ ó ń bẹ lọ́wọ́ òsì mi ó dẹ̀ wù mí kí n mú lò kí n lè jẹ́ ọmọ àmúyangàn fún wọn lọ́la ohun tí mo kọ́kọ́ gbọ́ ni pé ẹ̀yin gáìsì ó máa ń bí nínú tẹ́ bá sọ pé ẹ lówó lọ́wọ́ you are on air and you are complaining that you are broke anybody tó bá wà lórí ìmọ̀ọ́máwòrán ohun tó bá wù kó jẹ́ láyé òun gangan ló máa jẹ́ now maximize your opportunities mo mọ ọ̀rọ̀ yẹn dání wọ́n sọ wípé àwọn tí ẹ ń wo yìí láwọn ìgbà kan pírẹsẹ̀ntà ni wọ́n ṣùgbọ́n bí eré àwọn ló lórísun àwọn ló ní náírà àwọn ló ní tẹ́ẹ̀ àwọn ló ní Prime TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó ti jẹ́ pírẹsẹ̀ntà ní ìgbà kan rí kò sẹ́ni tọ́lọ́run ò lè ṣe fún ìyẹn lọ́rọ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ fún àwọn pírẹsẹ̀ntàs lọ́jọ́ yẹn mo fi sọ owó sí wípé lọ́jọ́ kan màá mú lò èmi náà ó lè dọ̀la sẹ́ kí n do ní tẹlifíṣàn ẹ lè rí Àtàbàtúbú TV ẹ lè rí Abẹ́rẹ́ Orin TV ẹ lè rí Tẹniwíjọ́ TV ẹni TV lẹ lè rí látọwọ́ mi ọ̀rọ̀ àtàdúrà tí bàbá gbà fún mi ní ó bẹ̀ dé dandan àṣẹ mọ́ mi lórí àtẹ̀mí àtàwọn ẹgbẹ́ mi tírú nǹkan bẹ́ẹ̀ bá wù láyé ó di dandan á jẹ́ tiwa nítorí pé àṣẹ Ọlọ́run ni ẹ̀yin ènìyàn nínú lẹ́ẹ̀kẹ́ agbọ́n láti September wá ọ̀hún tuntun ní àwọn ètò lọ́kàn ọjọ́kan lórísun àmàtúwọ̀n ṣe òkè àwa nígbàradì nítorí tó bá máa fi October 1 ìyẹn gangan ṣálọ́jọ́ ìbí mi tuntun ló bá dé gbogbo àwọn ètò tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀ rí gbogbo ẹ̀ lẹ máa rí pẹ̀lú aṣọ tuntun pẹ̀lú ètò tuntun pẹ̀lú àṣà tuntun ìyẹn lórísun gbogbo yín pátápátá kẹwàá nígbàradì nítorí Orísun ńlá wà ńwá Orísun ńlá wà ńwá Orísun ńlá wà ńwá ẹ máa wo Orísun.